Sunday tí ó kẹ́yìn nínú oṣù January ní àwa yìí, oṣù kìíní, yóò yẹ ká yin Ọlọ́run lógo. A tún ti wà lórí ètò yìí, ètò wa Ìwalẹ̀jìn lórí rédíò wa 91.5 FM tí ó kalẹ̀ sí Ìlòkún ní Àdó Èkìtì. Orúkọ tèmi náà ni Florence Àgùnbíadé. Ẹ wà ní ìkàlẹ̀ lónìí o, bí ẹ ti máa gbọ́ ohun tí a fẹ́ kíyèsí. Gbogbo ẹ̀yin tí ẹ sì gba Jídé Akínyẹmí Foundation káàdì ẹ̀ ní ìdáhùnlógún, ẹ má gbàgbé láti dúpẹ́. Ẹ mọ̀ pé a lóore ọ̀fẹ́ láti fún àwọn èèyàn ní káàdì lórí ètò yìí, àwọn márùn tó bá kọ́kọ́ pè. Ẹ tún ti lóore ọ̀fẹ́ yẹn ní ti òmíràn. Nọ́mbà tẹ máa pè sí tó bá tó àkókò ẹ jẹ́ n sáré pè ná 081 30 13 20 97. Nọ́mbà tí ẹ máa pè sí nìyẹn. Ó dáa, mo ní orúkọ tèmi ní Florence Àgùnbíadé. Àwọn ìránṣẹ́ Ọlọ́run tí wọ́n wá wà ní orí ètò ní ti òní, wọ́n fẹ́ fọ̀rọ̀ Ọlọ́run yé wa. Àwọn náà ni olùṣọ́-àgùntàn Simeon Òjó Ọlábìntán láti ìjọ Deeper Life. Bàbá, ẹ káàbọ̀ sórí ètò. Ẹ ṣé olóòtú, àti gbogbo ẹ̀yin ará ilé. Àkúsìmí èmi. Kí la wá fẹ́ wò gan lónìí? A fẹ́ wo ìwé Éfésù orí ìkẹrin ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n tó wí pé ẹ bínú, ẹ má sì ṣe ṣẹ̀, ẹ má ṣe jẹ́ kí oòrùn wọ̀ bá ìbínú yín. Ibẹ̀ yẹn ò wáyé yìí. Wọ́n bá tún wo Bíbélì míì, wọ́n tún sọ pé ìbínú ò tún da. Ìwé Òwe tún sọ̀rọ̀ lórí ìbínú. Éfésù wa sọ pé ká tún bínú o. Ìdí abájọ ta fi pé bàbá wá sí orí ètò ní ti òní nìyẹn. Kán fi bẹ̀ yẹn yé wa. Ṣé èèyàn lè fi bínú lẹ̀ ni? Ṣé dandan ni ká bínú ni? Bó lèèyàn ṣe wá lè bínú tí ò ní ṣẹ̀? Irú oòrùn wo ni ò gbúdọ̀ wọ̀ bá ìbínú wa? Ṣé odidi ọjọ́ kan ni àbí báwo? Ẹnu oníkàn náà la ti ń lọ́kàn, tó bá tó àkókò wọn á fi yé wa. Àmọ́ ẹ jẹ́ á kọjá lọ sórí kejì náà. Shepherd jingle. Jingle, 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 jingle. Káàbọ̀. Káàbọ̀ padà. Ibi tí à ń kíyèsí lónìí, òun náà ni ìwé Éfésù orí ìkẹrin ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n. Ẹ bínú, ẹ má ṣe ṣẹ̀, ẹ má ṣe jẹ́ kí oòrùn wọ̀ bá ìbínú yín. Ẹsẹ̀ tó tẹ̀lé wá ní bẹ́ẹ̀ ni kí ẹ má ṣe fi àyè sílẹ̀ fún èṣù. Bàbá, ẹ fi bẹ̀yẹn yé wa. Nínú ibi kíkà wa yìí, ẹsẹ̀ méjèèjì yẹn ká kó sọ pé ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n tó wí pé ẹ bínú yẹn ó túmọ̀ sí pé ó ṣeé ṣe pé kí a mú onígbàgbọ́ bínú. Ó ní ṣùgbọ́n tó bá mú wa bínú tàbí ohun kan mú wa bínú, ó ní a gbọ́dọ̀ ṣẹ̀ torí pé tá a bá ti tún wá lọ ṣẹ̀, a jẹ́ pé a ti rí kọjá. Ibi tí a ti mú ọ̀rọ̀ tòní, episteli la pè o, èyí tí a kọ sí àwọn ará Éfésù. Paul apostoli ló kọ episteli sí wọn. Ní ipò gan tó wà ní àkókò yẹn, ó yẹ gan kí inú máa bí bí a sì jọba Róòmù torí pé inú ọgbà ẹ̀wọ̀n ló wà. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ó kọ lẹ́tà sí àwọn ìjọ tó wà ní Éfésù nípa
ìgbé ayé wọn gẹ́gẹ́ bí onígbàgbọ́ lápapọ̀, bó ṣe yẹ kí onígbàgbọ́ máa hùwà, bó ṣe ìṣesí wọn, ìhùwàsí wọn, ìfèsì wọn sí ohun tó ń lọ ní àyíká wọn. Ẹ jẹ́ kí n padà sí Éfésù orí 4 ẹsẹ̀ 1 àti 2. Ó ní torí náà èmi òǹdè nínú Olúwa ń bẹ̀ yín pé kí ẹ̀yin kí ó máa rìn bí ó ti yẹ fún ìpè náà tí a fi pè yín. Ǹjẹ́ a ti pè ọ́ gẹ́gẹ́ bí onígbàgbọ́, o ti fi ẹ̀ṣẹ̀ sílẹ̀, o ti gba Jésù gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà. Ṣùgbọ́n ní ti ìrìn ẹsẹ̀ rẹ, ní ti ìwà wíwù, a rí pé ọ̀rọ̀ náà tún gbọ́dọ̀ máa ṣe àkóso ìgbé ayé rẹ. Ní ẹsẹ̀ 2 ó ní pẹ̀lú ìrẹ̀lẹ̀ gbogbo, pé a ti di àtúnbí àbí tá a wá ti jẹ́ ìránṣẹ́ Ọlọ́run, kò wá túmọ̀ sí pé a wá gbé agbádá ìgbéraga wọ̀ àbí ti ìjà, àbí kákan máa ṣe nǹkan bẹ́ẹ̀ ni pé kò sẹ́ni tó lè mú wa. Ó ní pẹ̀lú ìrẹ̀lẹ̀ gbogbo àti inú tútù. Ní èyí tó tẹ̀lé ó ní pẹ̀lú ìpamọ́ra. Ìyẹn náà ní í ṣe pẹ̀lú nígbà tí a bá mú wa bínú, a gbọ́dọ̀ ní ẹ̀mí ìpamọ́ra. Ìyẹn ni ò ní jẹ́ ká ṣeré kọjá, ìyẹn ni ò ní jẹ́ ká ṣẹ̀ sí Ọlọ́run. Ó ní ẹ máa fi ìfẹ́ fara dà á fún ẹnìkejì yín, nítorí pé ọ̀rọ̀ Ọlọ́run yìí ó jẹ́ ohun tí yẹ pé a ti kọ́ láti ṣe àkóso ìgbé ayé àwọn onígbàgbọ́. Tẹ́ bá rántí, Ọlọ́run pè wòlíì kan, àtẹ̀lépè náà ní àpọ́stélì, láti kó àwọn ọmọ Ísírẹ́lì jáde kúrò ní oko ẹrú. Òun gan ojú ẹ̀ ti rí mélòó kan. Lẹ́yìn ìgbà tó kó wọn la òkun kọjá, a rí pé ó tó ìkóríta kan nínú aginjù tí àwọn ọmọ ìjọ wòlíì Mósè, àwọn ọmọ ìjọ tó ń darí, wọ́n tì í, wọ́n mú bínú, wọ́n mú ṣe ohun tó yẹ pé kò yẹ láti ṣe, wọ́n mú ṣe ohun tó yẹ pé ó bí Ọlọ́run gan fún ara ẹ̀ nínú. A rí pé eléyìí ló fà á tí wòlíì Mósè tí ò fi lè dé ilẹ̀ ìlérí ti ayé, ṣùgbọ́n a dúpẹ́ torí pé ó rí àánú gbà. Nítorí náà ẹsẹ̀ 26 yìí ó sọ fún wa pé ká kíyèsára nípa ìbínú àti àwọn ìtara tó jẹ́ pé a ò ṣe àkóso rẹ̀. Tó bá tẹ̀ ní èrèdí kan tó jẹ́ tòótọ́ tí èèyàn gbọ́dọ̀ fi ìbínú hàn, irú ẹ̀ sí nǹkan tí kò tọ́, irú èrèdí yẹn síbẹ̀síbẹ̀, bí a ti ń bá èèyàn wí, bí a ṣe ń sọ fún àwọn èèyàn pé nǹkan tó ṣe sí wa kò dáa, ó ní ká rí dájú wípé ẹ̀ṣẹ̀ ò gbabẹ̀ wọlé. Nítorí náà a gbọ́dọ̀ kíyèsára, a gbọ́dọ̀ kó ara wa ní ìjánu. Ọ̀rọ̀ Ọlọ́run tilẹ̀ sọ fún wa, pàápàá nígbà tá a bá mú wa bínú, bí ẹni pé ká gbẹ̀san, bí ẹni pé nǹkan táwọn èèyàn ṣe sí wa tó bí wa nínú yẹn, bí ẹni pé ká ṣe nǹkan tó yẹ pé á mú kí inú bí àwọn náà. Ìyẹn lọ́lọ́run fẹ́ ká yẹra fún. Nínú Pétérù kínní orí 3 ẹsẹ̀ 9 mo kà á, ó ní ẹ má ṣe fi búburú san búburú. Tí èèyàn bá ṣe nǹkan sí wa tó bí wa nú, bóyá à ń wa ọkọ̀ lọ, bóyá à ń wa alùpùpù wa lọ, ní ẹnìkan dẹ̀ ṣe ọwọ́ sí wa bẹ́lẹ̀ bí ẹni pé orí bàbá wa ó ti dàrú. Ọlọ́run ń sọ fún wa pé a ò gbọ́dọ̀ yàká sí wọn padà nípa ẹ̀mí Ọlọ́run yìí. Ó ní ẹ má ṣe fi búburú san búburú tàbí èébú san èébú, ṣùgbọ́n kàkà bẹ́ẹ̀ ẹ máa súre, nítorí èyí lè a pè yín sí, kí ẹ̀yin kí ó lè jogún ìbùkún. Tí èèyàn bá ti wá ń bínú tó wá ń lọ rékọjá tó ń lọ sínú ẹ̀ṣẹ̀, irú ẹni bẹ́ẹ̀ kò lè rí ìbùkún gbà ní ọwọ́ Ọlọ́run. Kí ni ìbínú máa ń ṣe fún èèyàn? Ìbínú máa ń fọ́ èèyàn lójú, á ru inú ẹni yẹn sókè bẹ́ẹ̀ ni pé nǹkan tó ń ṣe sí yẹn wọn ò tí ì ṣe sẹ́nì kankan rí. Kì í ṣe ẹ̀mí Ọlọ́run ló wà ní ìṣàkóso nírú àkókò bẹ́ẹ̀. Nítorí náà onígbàgbọ́ gbọ́dọ̀ fara ẹ̀ padà wá, ó gbọ́dọ̀ kíyèsára, onígbàgbọ́ gbọ́dọ̀ ṣọ́ ara rẹ̀. Ṣé onígbàgbọ́ nírú àkókò bẹ́ẹ̀ tí ò bá kíyèsára á hùwà aṣiwèrè, tí kò bá kíyèsára á ṣe ohun tí ò yẹ kó ṣe, tí kò bá kíyèsára á fi àyè sílẹ̀ fún èṣù. Òun gangan ní ẹsẹ̀ 27 yẹn, ẹsẹ̀ 27 tó sọ fún wa wípé bẹ́ẹ̀ ni kí ẹ má ṣe fi àyè fún èṣù. Níwọ̀n ìgbà tí ẹ̀ṣẹ̀ tán ṣẹ̀ wá yẹn, tá a bá gbé sínú ọkàn síbẹ̀, tínú wa ń ru, tá a dẹ̀ ń wò ó, tá a ń ronú pé èmi ni lágbájá ṣe báyìí sí, èmi náà gbé wọlé délé. Níwọ̀n ìgbà tá a bá ti ń ronú nípa ẹ̀, tá a ń gbèrò nípa ẹ̀, àti ń ṣílẹ̀kùn fún èṣù nìyẹn. Inú ẹ̀ náà máa dùn, òun náà á máa tako sí, á máa sọ ọ̀kan tó yẹ pé á mú kórìí wa kó máa gbóná, á
a máa ṣe nǹkan tó yẹ pé a mú kí àwọn ọ̀rọ̀ tó máa fẹ́ jáde lẹ́nu wa kó jẹ́ pé a fẹ́ kí ẹnìkejì yẹn kó náà kó lọ forí sọlẹ̀. Nínú àkókò yìí onígbàgbọ́ gbọ́dọ̀ kíyèsára. Tí a bá ṣẹ̀ wá, tí a bá mú wa bínú, kì í ṣe pé ká díbọ́n, kì í ṣe pé ká ṣe bẹ́ẹ̀ ni pé inú ò bí wa. Ọ̀rọ̀ yìí sọ wá pé a gbọ́dọ̀ ṣe nǹkan lọ́nà tó farahàn, tó transparent. Kì í ṣe pé bóyá wàá máa díbọ́n, ó lè bínú. Ọlọ́run bẹ́ẹ̀lì gan ó sọ fún wa níbi tí Ọlọ́run ti ń bínú, tí Jésù bínú sí àwọn nǹkan tí ò dáa, tí ẹ̀mí mọ́ gan ó ní a lè mú ẹ̀mí mọ́, a lè mú bínú. Nítorí náà kò sí ẹni tá a fẹ́ fi jọ tí wọ́n bá ṣe nǹkan tí ò tọ́ sí wa. Ṣùgbọ́n kì í wá ṣe pé ká wá máa lọ ká máa fi àwọn èèyàn ré, ká máa gún wọn lọ́kọ̀, ká máa bá wọn jà, ká máa ronú bá ṣe máa gbẹ̀san. Paul apostoli ó sọ fún wa wípé kí a kíyèsí o, kí a má sì jẹ́ kí oòrùn kó wọ̀ bá ìbínú nínú ayé wa. Ìbínú èèyàn kò dáa lọ́pọ̀lọpọ̀, kò dáa rárá. Kí n tó mẹ́nu dúró, ẹ jẹ́ kí n fẹ́ wo ọ̀rọ̀ oníwàásù nínú ìwé òwe orí ìkarùndínlógún, òwe orí ìkarùndínlógún, òwe orí 15. Mo kà á láti ẹsẹ̀ ìkejì-dín-ní-ogún. Ó kà báyìí pé abínú ènìyàn ó ru asọ̀ sókè, ṣùgbọ́n ẹni tí ó lọ́ra àti bínú ó tu ìjà nínú. Ẹni tó lọ́ra, ó túmọ̀ sí pé a gbọ́dọ̀ máa lọ́ra. Ẹ̀rí nírú àkókò yẹn tá a bá ṣe sùúrù díẹ̀, ẹ̀mí Ọlọ́run á wọlé, á mú kó o rí pé nǹkan tẹ́nìyàn kan ṣe gan o lè fojú fò. Ní ìkóríta yẹn láti fi àyè lẹ̀ fún ẹ̀mí mímọ́, ẹ̀mí Ọlọ́run. Tẹ́ bá tún wo orí 16 bákan náà, ìwé òwe orí ìkẹrìndínlógún ẹsẹ̀ ìkejì-lé-ní-ọgbọ̀n, ó wí pé ẹni tí ó lọ́ra àti bínú ó sàn ju alágbára lọ. Jẹ́ káwọn èèyàn máa pè é ní ọ̀dẹ̀. Òyìnbó kan tiẹ̀ sọ nígbà kan, ó ní ogun tá a ṣẹ́, ó ní òun lógun tí a ò jà. Tẹ́yìn náà bá wo àgbáyé lónìí, gbogbo ibi tán ti ń jagun, kò sẹ́ni tó lè sọ pé òun ló máa ṣẹ́gun. Gbógun yẹn parí gan, ẹni tí alágbájá òun náà á ní nǹkan tó ti fi ṣòfò, làkàṣègbè náà á ní nǹkan tó ti fi ṣòfò. Torí náà kò sẹ́nìkan tó lè sọ pé òun ló ń borí nínú ogun. Bákan náà ni ìbínú kò lè so èso tó dára, kò lè bí ọmọ tó dára. Nítorí náà a gbọ́dọ̀ kíyèsára. Pàápàá tá a bá jẹ́ onígbàgbọ́ tá a lépa ìjọba Ọlọ́run, ẹ jẹ́ ká mọ̀ yìí pé gbogbo nǹkan ò pín sínú ayé ń bí o. Torí tí Ọlọ́run fún ara rẹ̀ gan bá ń lọ́ra àti bínú, tí ìbá ti fọ́ Ọlọ́run lọ́ra àti bínú, irú èmi báyìí láti ìgbà tó ti bí títí ó tó àtọ́kò tí mo bá Jésù pàdé, àwọn ìwà tí mo ti wù tọ́lọ́run ò bá lọ́ra àti bínú, kó ti gé orí mi dànù, kí n ti ṣègbé dànù, kí n ti kú sọnù. Ṣé èmi náà wà láyé lónìí láti máa ṣe ìfẹ́ rẹ̀? Nítorí náà àwọn tó ṣe búburú sí wa lónìí, ẹ jẹ́ ká fojú wípé ó lè di ọ̀la kán ṣe rere. Ẹ jẹ́ ká fi orí jì wọ́n. Ẹ jẹ́ ká gba ẹ̀mí Ọlọ́run láàyè láti tu àwa nínú. Ẹni ẹ lè máa tún máa sọ̀rọ̀ kò bá kùn gbé sí wa, ṣùgbọ́n tá a bá gba ẹ̀mí Ọlọ́run láàyè, á lè tù wá nínú. Nítorí náà ẹ̀mí Ọlọ́run yẹn lá jẹ́ ká mú bí a ṣe ń rò, bí a ṣe ń ronú, bí a ṣe ń ní ìmọ̀lára ẹ̀, á mú ká lè mú wá sí abẹ́ ìṣàkóso. Nítorí náà àwọn nǹkan tó bá máa mú wa bínú, ẹ má jẹ́ ká máa ronú pa ẹ̀, ẹ má jẹ́ ká máa fi ọkàn wá sí. Ẹ jẹ́ ká gba àdúrà nínú àkókò yẹn, ká wá fi gbogbo pé Ọlọ́run ìwọ náà rí gbogbo ẹ̀ ṣe rí, torí tiẹ̀ mo fi lé ẹ lọ́wọ́. Gbogbo nǹkan táwọn ọmọ Ísírẹ́lì ṣe sí Mósè, ká ní ìkóríta yẹn, ilé pé wọ́n dáwọ́ ní Mósè lẹ́bi o, torí pé àwa náà ẹlẹ́ran ara ni wá. Ká ní ìkóríta yẹn Mósè sọ pé tọlọ́run ni mo wò mọ́ yẹn lára, kó fi wọ́n lẹ̀. Irú àṣìṣe yẹn ìbá má ti ṣẹlẹ̀. Nítorí náà a gbọ́dọ̀ gba Ọlọ́run láàyè láti jà fún wa. Ẹ jẹ́ ká yàn láti wà ní ipò àlàáfíà. Ìyẹn sàn ju ìbínú àti gbígba ẹ̀san. Kí èèyàn wà ní ipò àlàáfíà ó sàn ju ìbínú àti gbígba ẹ̀san. Nǹkan tá à ń sọ ni pé tí ìbínú bá wá, kéèyàn tètè mú kúrò. Kó má tún jẹ́ kí àwọn ẹ̀ṣẹ̀ kan wọlé. Kó má jẹ́ kí kankan kó wá ba nínú ọkàn ẹ̀. Tó bá ti ń pẹ́ jù, a máa bímọ, a máa bí ẹ̀ṣẹ̀. Nọ́mbà tí ẹ máa pè sí 081 30 13 20 97. Nọ́mbà tí ẹ lórí ọ̀fẹ́ láti pè sí lórí ètò ní ti òní, òun náà ní eléyìí 081 30 13 20 97. Hello.
sórí ètò. Kájẹ pé àwọn bàbá wa náà kọ́ wá sórí ètò léèmí fún ọ̀rọ̀ ìyànjú tó fẹ́ wa. Ẹ ṣeun Ẹ ṣé bàbá pọ̀ wọn mọ́. kí yín o. Olúwa ṣeun. Ẹ kú iṣẹ́ olúwa sà. Yes ma, adúpẹ́ mà. Nínú àwọn ọ̀rọ̀ tó ẹ sọ sà, tí èèyàn bá jẹ́ onígbàgbọ́, lóòótọ́ èèyàn lè rí inú bíbí, ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọlọ́run ara sà, mi ò mọ bẹ́ẹ̀ ṣe lè kàn fún ẹ̀ tó bá pẹ́ bẹ́ẹ̀ ti ní sùúrù fún ẹni yẹn tó ṣáà ní sùúrù tó ń gbà mọ́ra, ṣùgbọ́n ní síbẹ̀ bẹ́ẹ̀ yẹn ò yí padà. Ṣé èèyàn lè fún irú ẹni bẹ́ẹ̀ lẹ́sìn náà kọ́ tó bá gbẹ bínú yẹn kọ́dẹ̀ bínú kọ́dẹ̀ sọ̀rọ̀ síra wọn kọ́dẹ̀ kúrò lórí ẹ̀? Mo sára àwọn onígbàgbọ́ ní ìta tó jẹ́ pé wọ́n máa lọ ṣọ́ọ̀ṣì, wọ́n máa gbàdúrà tó jẹ́ pé inú wọn ò dára sí ọ̀dọ̀ ẹnìkejì wọn. Bọ́ọ̀sì ogún ẹlẹ́sẹ̀ wọn gbogbo èèyàn. Àwọn fúnra wọn ò bẹ̀rẹ̀ á pé tí ìkan kékeré bá ṣẹlẹ̀, wọ́n kí ìpìlẹ̀ wọ́n ṣètò. Tó bá tó dọ̀gbẹ́ ìsinmi àbí tó jẹ́ wọ́n ní program, wọ́n tún gbéra wọn tó lọ ṣọ́ọ̀ṣì nìyẹn. Ẹ ṣeun. Àìmọye onígbàgbọ́ ní ìtàkùn jẹ́ pé a máa kí ìyàn lórí akọ́kọ́sà tó pé mi ò bá ní oṣù jẹ́ kí n máa di. Ṣùgbọ́n inú ọ̀gá sọ́mọ ẹnì kejì ẹ̀. Kí lẹ tèmi sọ sí ní ìyẹn sà? Ẹ máa gbọ́ náà bàbá, tí èèyàn bá ń jẹ́ onígbàgbọ́ tó ń ṣépè tínú bá bí, kí ni a ti lè pè yẹn sí? Irú ẹni yẹn ó ti ń fi àyè sílẹ̀ fún èṣù, ẹ̀mí Ọlọ́run dẹ̀ ti ń fi sílẹ̀. Ṣé ẹ rí náà, a ní ipa láti sà. Tá a bá bá àwọn èèyàn pàdé tán mú wa bínú, tó yẹ pé gbogbo ìgbà ìṣesí wọn ó lè máa mú ká máa bínú. Bíbélì náà ti gbà wá nímọ̀ràn, àwọn kan wà tó yẹ pé ó ní bó ti wà ní ipa tiwa, ó ní ká máa lépa tó bá ti ṣeé ṣe ká máa lépa àlàáfíà pẹ̀lú gbogbo ènìyàn. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà àwọn èèyàn kan wà tó yẹ pé èèyàn á yẹra fún. Kì í ṣe gbogbo ìwọ olóòfẹ́ jà, o lọ síbi tán ti ń fọwọ́ ta àwọn èèyàn láyà, ìgbà wọn náà ló ní bínú. Nítorí náà àwọn kan wà tó yẹ pé a máa mọ bá ṣe máa fi oore ọ̀fẹ́ Ọlọ́run láti fi bá wọn lò pọ̀. Àwọn nǹkan tó lè máa fa wàhálà a máa yẹra fún. Nípa pé ẹlòmíì ó gbé ẹ̀sìn lérí ṣùgbọ́n ìwà ẹ̀ kò ṣeé rí àbí ìkọ̀kọ̀ báwọn yẹn, àwa kọ́ la máa ṣèdájọ́ wọn. Lóòótọ́ Ọlọ́run retí bóyá ipò àwọn kan wà bẹ́ẹ̀ o. wọ́n wà dáadáa. Àwọn míì wà tó yẹ pé ṣé ìwà yẹn náà wá dáa? kò bójú mu. Òun náà ni ọ̀rọ̀ Ọlọ́run náà ni Pétérù ni wòlíì Paul àpọ́stélì ló fi kọ lẹ́tà sí àwọn Éfésù kan kíyèsí ìwàsí wọn. Gbogbo wa lèṣù á fẹ́ dánwò. Èmi pẹ̀lú gan tí mo ń sọ̀rọ̀, gbogbo wa ni èṣù á gbé ìdánwò wá bá. Ṣùgbọ́n nípa bó ṣe ń gbọ́ràn sí àṣẹ Ọlọ́run tì sí ni wàá fi lè fi ọgbọ́n Ọlọ́run wàá fi lè fi yanjú ohun tó wà lọ́wọ́lọ́wọ́ nínú àkókò yẹn. Bí bẹ́ẹ̀ kọ́ èèyàn á ṣìṣe. Nítorí náà a gbọ́dọ̀ kíyèsára. Ẹ káàbọ̀ sórí ètò. Ẹ ṣeun. Àmì o. Wọ́n kí yín. Ẹ ṣé bàbá. Àmì Jésù. Ẹ ṣé àti. Nípa tí àwọn onígbàgbọ́ wọ̀nyí, àwọn ìkànnì máa ń jẹ wá, ìwé níbi iṣẹ́ kan, wọ́n máa dúró ṣẹ̀ṣẹ̀ sọ́dọ̀ tó máa ṣe, bí a bẹ̀ta pé ìfẹ́ ara wọn, wọ́n fi gbogbo jì wá, wọ́n fi kó bẹ́lẹ̀ kí náà fẹ́ kí náà ní wọn, wọ́n fi kó kankan. Pé wọ́n máa ń jẹ wá. Ẹ ṣeun, ẹ ṣeun. Òun náà ni mo ṣe ń fèsì sí ohun tí àwọn arábìnrin wa sọ lẹ́ẹ̀kan. Pé wọ́n máa ń jẹ wá. Ó yé mi yí pé nígbà míì ṣebí èmi tí mo ń sọ̀rọ̀ náà onígbàgbọ́ ni mí. Ọ̀pọ̀lọpọ̀ ẹbí bó wọnú ọkọ̀ lásán tó bá ti rí ìrísí ẹ, wọ́n mọ nǹkan tá a sọ bóyá tá a fi mú ẹ bínú, tá a fi dẹ́ ẹ́. Ṣùgbọ́n ìwọ gẹ́gẹ́ bí ẹnìkan tó mọ ẹni tó gbàgbọ́, wàá máa wo Jésù Kristi olùpilẹ̀ṣẹ̀ àti aláṣepé ìgbàgbọ́ rẹ̀, wàá dẹ̀ máa kún fún ẹ̀mí mọ́. Torí pé òun gan ni olùtùnú tó lè tù wá nínú nígbà tó bá gbé ìṣe wọn dé. Kò sí bẹ́ẹ̀ ṣe lè wùwà kẹ́ẹ̀tí àwọn èèyàn lọ́rùn. Òun mo ṣe ń fèsì lẹ́ẹ̀kan fún nǹkan tí mọ́mì yẹn sọ wípé ìgbà míì gan ojú tá a fi wò ó kọ́ lọ́rùn á fi wò ó. Ẹni tí wọ́n sọ pé èèyàn burúkú ni, bóyá àwọn fúnra wọn yẹn gan ìwà tó wù sí, àwọn kan tó sọ sí wọ́n fẹ́ dánwò, ṣèbí ó pera ẹ̀ níyà Jésù. Ẹ jẹ́ ká wò nǹkan tó máa ṣe nínú tó wà nílẹ̀ yìí. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà kó nígbàgbọ́, ó ní ìpamọ́ra nínú Éfésù tí mo kà fún wa lórí ẹsẹ̀ kejì. Ẹ káàbọ̀ sórí ètò. Orúkọ yín lẹ́ẹ̀kan sí.
Daniel láti Ìgèdè. ẹ ṣé kí ni ìbéèrè yín. Ẹ ṣé púpọ̀ sà, àlàáfíà fún yín. Àmín Jésù. Adúpẹ́ sà. wọ́n ní wọ́n kàn fẹ́ kí yín náà. Mo mọ rírì yín o. pé Ọlọ́run á túbọ̀ máa sọ agbára di ọ̀tun o. Ẹ ṣé púpọ̀ sà. àwọn tí à ń kíyèsí òun náà ni bínú má ṣe ṣẹ o. kéèyàn má ṣe jẹ́ kí oòrùn kó wọ̀ bá ìbínú nínú òun. ohun tó à ń kíyèsí gangan lórí ètò yìí ní ti òní òun ni eléyìí. ṣé wàá ṣeé ṣe kéèyàn má bínú rárá. hello. ẹ mà ká lẹ́rìn. ẹ káàbọ̀ sórí ètò. ẹ kúrò lẹ́mà. ẹ ṣeun. mo kí àwọn bàbá. Ẹ káàbọ̀ sà. Sunday Babalọlá lórúkọ mi àrà ẹ̀ka. bàbá ìjọ kí ló wọ́n ní kán bínú ṣùgbọ́n tí wọ́n má ṣe ṣẹ̀. bàbá ẹni tó ń ṣe nǹkan wọ̀nyí sí ni gẹ́gẹ́ bí màmá kan ti sọ òkú lórí àdẹ̀mú máa títí ní ọ̀sẹ̀ ẹ̀mú máa ká sọ pé ó gbìyànjú ní tòótọ́. bàbá ṣé kò wá ní òfin ti téèyàn lè mú ọ̀rọ̀ mọ́ra mọ́ ni. Kò sí nǹkan tó ní ìbẹ̀rẹ̀ tí ò lópin. Kò dẹ̀ sí ìṣòro tó wà nínú ayé tí ò ní ọ̀nà àbáyọ. Nítorí náà tẹ́nìyẹn bá ń tẹ̀síwájú tó ń tẹ̀síwájú ọjọ́ kan ṣàjọ kan nǹkan kan á pé àwọn èèyàn níyà. Ìmù nínú iṣẹ́ ìránṣẹ́ gan ìgbà mìíràn wà tó yẹ pé àwọn èèyàn láti yapa. Ẹ wo Paul Apostoli òun àti Barnaba nǹkan kan ló ń ṣẹlẹ̀ láàrin yẹn. Kò dẹ̀ túmọ̀ sí pé wọ́n ti pẹ̀yìn dà. Nítorí náà ẹ jẹ́ ká kíyèsí bí a ṣe ń bá àwọn èèyàn lò. Ó ní tó bá ti ṣe ní ipá rẹ as much as possible lédè òyìnbó pé ó ní ká máa lépa àlàáfíà pẹ̀lú àwọn èèyàn. Eléyìí tó o bá ṣe é ṣe Jésù gan sọ ó níbi tó o bá ti gbà wọ́n kán kó bàtà wọn kán dẹ̀ máa lọ. hello. ẹ káàbọ̀ sórí ètò orúkọ yín láti bo lẹ ti ń pè wá. ẹ ṣé kí ni ìbéèrè yín. kò lẹ sí àwa náà gẹ́gẹ́ bí onígbàgbọ́ ká máa mú ọmọ nìkejì wa bínú. kéèyàn máa ṣe nǹkan tí alónígbàgbọ́ ni wà á dẹ̀ máa ṣe nǹkan tá mẹ́lòmíì bínú. ẹ ṣe pọ̀ mọ̀ ṣe mọ̀ pé ọ̀pọ̀ ìgbà àwa tá a tẹ̀ ti jẹ́ olùṣọ́ àgùntàn yín irú èmi báyìí ọmọ kékeré sì ni mí pé bàbá pásítọ̀ mo máa ń sọ pé ẹrù ńlá ni ẹrù pásítọ̀ torí nǹkan kékeré báyìí ni wàá bó béèrè ẹ̀tọ́ ẹ̀ lásán wọn ní ẹ̀dẹ̀ pera yín ní pásítọ̀ wọn ní ẹ̀pẹ̀rẹ̀ yín pásítọ̀ bẹ́ẹ̀ bọ́ jẹ́ lówó ò gbọ́dọ̀ béèrè ṣùgbọ́n oore ọ̀fẹ́ Ọlọ́run tó fún wa ẹ ṣe pọ̀ mà. ẹ ṣe 081 30 13 20 97. hello. ẹ mọ̀ pé tó. ẹ káàbọ̀ sórí ètò. ẹ pẹ̀lẹ́ kú iṣẹ́ o. ẹ ṣeun. kí ló sọ láti ìpàdé o. ẹ ṣe kí ni ìbéèrè. ìbéèrè tí mo fẹ́ béèrè lọ́wọ́ bàbá ni wípé káṣẹ ìgbà pé wọ́n ń ṣe kan sí ìyàgbé kìnní kan ṣé ìlú sọ ṣé wọn níbi nídìí náà láì sọ fún ojú gọ́ọ̀dù. ẹ wá gbọ́. ṣé ìgbé ìdáhùn ti dáàbò bóòlù àìsàn ojúbọ̀ jẹ́ náà. ẹ kò yẹ kí èèyàn yẹ da o. ẹ máa gbọ́ sà. ibo lèèyàn máa ní sùúrù dé kó tó dáhùn. ẹ máa gbọ́ nígbà tó bá tó àkókò láti sọ̀rọ̀ ẹ̀mí Ọlọ́run á ní kẹ́ ẹ sọ̀rọ̀. bẹ́ẹ̀ni Jésù gan sọ ó ní èèyàn ò lè gàgàgà kó ga ju ọ̀gá ẹ̀ wọ́n ṣe bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ sí Jésù ẹni tí ìgbà míì kò ní dá wọn lóhùn ìgbà míì ó ti mọ nǹkan tó fẹ́ sọ aṣọ wọn wá ní ọmọ àlè ni wọn yìí wá sọ bẹ́ẹ̀ sí Jésù pé ọmọ àlè ni ẹ́ pé àwa gangan ni ọmọ Ábúráhámù nítorí náà ẹ̀mí Ọlọ́run yẹn tá a bá kún fún ẹ̀mí ló ṣe pàtàkì sáré pé mo tẹnu mọ́ ẹ̀mí Ọlọ́run ó ṣe pàtàkì ẹ̀mí Ọlọ́run bá ń gbénú wa ní ọ̀sẹ̀ tó kọjá àmúyẹ nǹkan láwọn èèyàn kan tẹ̀tẹ̀ ti ṣe màá kàn wò tí bá ní gbé ìgbésẹ̀ báyìí ẹni máa jìyà pápá tí bá sọ fún àwọn agbófinró ibi tá a bá dé wàá tún máa bẹ àwọn agbófinró yẹn torí pé ó wọ̀ pé pásítọ̀ tó lé wá di gbófẹjọ́ sùn ṣe gẹ́t ṣùgbọ́n àwọn èèyàn máa ń ṣerú kan wọ̀nyẹn tó bá dẹ̀ tó wá. hello ẹ káàbọ̀ sórí ètò. ẹ ṣeun. ó dáa kí ni ìbéèrè yín ẹ kúrò nídìí ẹ̀rọ rédíò yín ẹ súnmọ́ ìdí àbíkẹ́ yí rédíò yẹn sísá ẹ dáa ẹ ṣe. ẹ ṣe púpọ̀ àmì Ọlọ́run máa fẹ́ ọ̀rẹ́ rẹ̀ yé yín o ẹ ṣe gan-an ni ó wà pẹ̀lú yín ṣé ẹ lọ ṣọ́ọ̀ṣì lẹ́nìí àlàáfíà Ọlọ́run kó máa wà pẹ̀lú yín
oore ọ̀fẹ́ láti súnmọ́ sí, láti mọ̀ sí, láti jẹ àǹfààní Jésù sí, kọ́lọ́run kó fi fún yín. àmín. ẹ ṣeun, àní lè gba ìpè mọ́ ibi tí a lè bá mọ́ lórí gbígba ìpè lélẹ̀. ẹ ṣàmú ìwé kan dání bàbá. bẹ́ẹ̀ ni mà. ẹ sọ kí. ẹ rí fìlà tó wà lórí mi náà. ẹ̀yẹn ló ń ṣe ìkéde ohun ńlá tó fẹ́ ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Èkìtì. gẹ́gẹ́ bí a ti mọ̀ láti ọ̀la lọ, olùṣọ́ àgùntàn Kúmúyì yóò máa ṣiṣẹ́ ìránṣẹ́ sí gbogbo ènìyàn pàápàá nínú ẹ̀ka ti GCK ilé ìtàn ṣe Global Crusade with Kúmúyì yìí, ilé tó wá yàtọ̀ wọ́n fẹ́ ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún nípa ti ọmọlẹ́yìn. ṣé ẹni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ ìránṣẹ́ lónìí ó ti di nǹkan míì tó ń gbóríṣiríṣi wọ̀, ṣùgbọ́n téèyàn bá ní ẹ̀kọ́ ọmọlẹ́yìn tá a pè ní discipleship impartation pẹ̀lú agbára Ọlọ́run, èèyàn á lè ṣiṣẹ́ yẹn, á lè ṣe dáadáa. ó dá ibo ló ti ń ṣẹlẹ̀. ó ṣẹlẹ̀ ní Deeper Life Campground láti alẹ́ ọ̀la Monday ló máa bẹ̀rẹ̀. tó bá dẹ̀ di àárọ̀ Tuesday ní Power Ministers Conference ó máa wáyé ní àràárọ̀ ní aago 7 láàárọ̀. bẹ́ẹ̀ ni mọ̀. àṣálẹ́ ní aago 5. bẹ́ẹ̀ ni. ẹ ṣe ó wá mu ní ká jẹran pẹ́ lẹ́nu àmọ́ òun fọ̀nà fún òjẹ́ bí táwọn bá mọ lórí ètò yìí ní ti òní òun náà ní ilé ìwálẹ̀jì nínú Bíbélì láti rédíò wa 91.5 FM tó kalẹ̀ sí Ìlòkún ní Adó Èkìtì. àwọn bàbá wa pásítọ̀ Simeon Ọlábìntán lè ti gbóhùn lẹ́nu wọn lónìí lórí bínú má ṣe ṣẹ̀ wọ́n sì ṣe jẹ́ kí òòrùn kó wọ̀ bá ìbínú nínú rẹ̀. mo lérò pé ẹ ti rí ẹ̀kọ́ kan tàbí méjì kọ́ títí di ọjọ́ mẹ́jọ. èmi ọ̀rẹ́ yín Florence Akúnbíadé ló kì í pé ìpàdé wa bí ó dìgbà.